Àní ẹ̀ ó ti rà dípẹ́. Ó ti rà dípẹ́. Èsè màrún oṣù méjì ní èsè tó ti rà. Ó ti lé. Ó ti lé. Ó ti lé. Bí àbúrò rà díkì kúrò owó àdàbí òkú ni. Ó ti lé. Buale lo. Mo ní buale lo. À ń bá yín sọ̀rọ̀. Àwọn èèyàn ti béèrè yín àmọ́ bí ẹ lọ. Mo sáré sáré kémi lè jíníyàn láyé. Ìgbìyànjú mi ló ń fa sábàbí. Àyànmọ́ ẹ̀dá ò dá nǹkan kan láàyè yìí o, Ọlọ́run. Torí Ọlọ́run ló ń gbé ẹ̀dá ga. Gbogbo náà sọ lèmi náà ń gbọ́. Wọ́n ní mọ̀ ká sí rí àwọn òdì. Wọ́n ní mọ̀ ká sí rí àwọn òdì. Ẹ̀yin àbí lónìí. Ẹ̀yin àbí lónìí ẹ̀kọ́ ní bí ẹ bá lé sí àbí ẹ̀kọ́ ní gáràjì. Ẹ̀kú lè kò sí tẹ̀lé ìyá ọ̀sán fún mi. Ó kí mi nìyá. Ọ̀bídìí èdè oṣù kan. Bàbá yóò sì wà ní ẹ̀mí bàbá. Abáyé tó bí bẹ̀rù yín. Bẹ̀rù yín o. Ọwọ́ ní ẹ̀mí bẹ̀rù. Lójúmọ́ ìsìnkì. Ìsìnkà. Wà níjọ́ ìlú. Wọ́n kàn tí máa ń sọ fún ẹ̀rọ àwọn alálà. Ẹni tí máa ń tí wọ́n bẹ́ẹ̀ ní kàjá. Wọ́n tí ń bá jáde. Ìdarí. Àga wọn tí wọ́n ẹ̀wọ́n máa gà sí. Àwọn aṣọ sẹ́yìnsì. Àwọn aṣọ méjì. Ṣé ìgbà tó fẹ́ sí? Wọ́n àti dára ló bẹ̀rẹ̀. Mo ní ìyẹn àga tí yẹn súnmọ́ yìí. Ẹ bá gbé ìyẹn gbé lọ títí. Á sì máa lọ gbé. Ẹ bá wá ká òun á sọ wọ̀ fẹ́ pé inú yìí o ẹ̀yà tó ṣe. Bárabá bí ọba ṣe sẹ́yìn ló lè ṣe ní sẹ́bẹ̀yìn ló gbó. Ní arábá bí lọ yóò ṣe torí pé ọ̀dọ́ rẹ̀ lẹ́jọ́ kò síbẹ̀ náà ní mẹ́sì ti ṣiṣẹ́. Bárabá bí ló ń kàn ní àwọn náà wọ́n kàn nígbà wọn bá bẹ̀rẹ̀ wà láwọn tí wọ́n bá ń ké. Oṣù tó bá lóòótọ́. Àtètè yìí kọ́kọ́rọ́ ni wa. Láti dé ti pẹ́.
tí kọ́kọ́rọ́ ibi tí ìyá máa fẹ́ gbà wọlé tí ìyá máa fẹ́ ti tilẹ̀ fún wọn ti lọ náà ẹ wá ní gbá kọ́kọ́rọ́ kalẹ̀ kẹ́ tó lọ. nígbà wo rẹ̀ báwọn náà mọ̀ pé ẹ̀ ń jẹ́ náà lọ àgbà àti Ṣẹ́gun-dé ló sọ fún lónìí ọmọ ẹgbẹ́ kọ́kọ́rọ́ sí. mo rò mọ́ ti bára wọn sọ̀rọ̀ wọn sì àwọn òye ẹ̀kúnlé wò pé wọn sí àtàwọn afilẹ́ dà sí. ní ilé gba kọ́kọ́rọ́ rẹ̀ máa sọ̀rọ̀ lánàá lánàá tó ti dé lórí tí olójó máa fi mọ̀ díẹ̀ díẹ̀ àti dọ́mà ìyá wọn. Ini baru kawan lagi. Baru kami jago mobil ini. Ẹni tí bá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ tí ọmọ ọmọ rẹ̀ gẹ́gẹ́ kò sẹ́ni tó ní ìpàdé. Ọlọ́ngbọ̀n mú yá. Inú àbẹ̀lẹ̀ kò ti kú ìlà ìyàwó lọ́wọ́. Ó ti lọ ilé ìpínlẹ̀ kò sí ní owó ọjà jọ. Ó ní àbá bẹ̀rẹ̀ kápẹ́. Ó bá ń wà lọ. Wọ́n ti sátí ó ní o. Ṣùgbọ́n tí bá ń bá yẹn sọ̀rọ̀ kódà yà máa sọ̀tì obìnrin ló kí ní láàárọ̀ pé àwọn ẹ̀sìn ilẹ̀ púpọ̀ ògbóná so nígbà kò débi ìgbẹ́ Ṣẹ́gun kan tí kò sí jáde lọ ọ̀pọ̀lọpọ̀ múra fún dé ètò máa ń ṣe ìgbé ráì ó máa ń jí ọkọ̀ ìyá ìṣọ̀lẹ̀ padà tí mo gbé wọn ní ìyẹn mẹ́jọ tó tí bá ń pàdé gbẹ́gẹ́ wa àwọn ilé àwọn tó ní ẹ̀kí ọ̀rẹ́ ìlànà lóòótọ́ ẹni ẹni tó di tiwọn ẹwà àwọn different tó wà lọ 360 ó ti ta ọ̀sẹ̀ àní ìfúnbá sí nǹkan olóòtú lọ ní ọ̀sẹ̀ ìgbẹ́gẹ̀ náà ló bọ̀. Ìdẹ́nà tó ní ọdún oṣù ní ìgbàgbà ìrẹsì ìjọ fún láàrín ayọ̀ bàtà ìgbẹ́gẹ̀. Máa mọ̀ ní ọdún sí nínú ìgbẹ́. Mo kàn jẹ́ bí òun gbà wọn. Gbọ́dọ̀ ti ṣe bí ọ̀nà márùn-ún rẹ̀ nínú ọ̀tọ̀ ẹlòmíì gbówó rẹ̀ lọ́kọ̀ ní mà. Ó yẹ kó lè ní àwọn ìjọ́mọ̀ rẹ̀ lọ kó nígbà tó wọ ẹran bí. Ẹgbẹ́ òǹgbọ́ ẹran ọ̀rọ̀ rẹ̀ fi lọ́tà fún wọn. Ẹgbẹ́ òǹgbọ́ tó wá gbé bóòlù ìjọba tó wọ̀ wọ̀. Ẹsẹ̀ wọn ti mọ ẹsẹ̀ wọn máa ń ṣe déédéé fún nǹkan bá ní àwọn ọmọ. Boleh sih, ini memang ada buku. Aku orang saya pun, maaf ya jembat tu, ini versi kedua. Ikan ini kok. Abang buka beli di bawah. Kenapa jadi juga? Mau apa lagi? Masih betul jalan. Ini dia lagi di sini. Tidak tahu kalau ini. Kalau begitu yang memulai, dia membawa mulai setelah rencana. Open itu. Saya biru, di belakang kata itu kayak biru, orang biru yang
èyí ṣe pé kọ̀m̀pìtì o wọ́n máa ń dúró gbogbo ní wọ́n ti gbà wọ́n lọ kódà Ìgbà náà kì í ṣe yóò wọ́n ní kẹ́ ẹ rí. iná ni sáà àdáyì À ń dámọ̀ràn ni. bàbá àtọ́ máa ń dámọ̀ràn ní olórí. À ń dámọ̀ràn lọ́wọ́ ni. ọ̀rọ̀ owó ní ṣe wọ́n lè ṣe wá lẹ́gbọ́n mo ní ọ̀dà fún yàrá ọlọ́run ní jẹ́ lóye gbogbo iwájú lẹ́bọ̀ ní ọ̀dà fún yàrá lẹ́sìn olúwa wa. ọlọ́run àkàǹtà ni tí wọ́n bá látàrí ọ̀la bàbá ẹ̀ṣẹ̀ yóò tàtó wa lẹ̀ àmọ́ nígbà tẹ́ ń gbowó lọ́wọ́ yìí. Ó ń dákẹ́ gan wọn. Ń dákẹ́ gan wọn ni. Bí báwọn náà bá lọ bábá dé, àwọn náà dépò ní ń gbówó ni, kékeré nìkan ní ń gbówó ni. Ebi àjọpọ̀ sọ. Ẹ afẹ́fẹ́ ti Èpè dìbò. lórí rẹ̀ yọ lẹ́gbọ̀n orí sísọ bí nílẹ̀ lónìí o nílẹ̀ lónìí nínú búlọ́ọ̀kù fún ẹ̀dínà tó wa wọ́n dà wọ́n ta lọ́wọ́ tó wà rà lánàá. àwọn onílà fẹ́ kó ọlọ́gbọ́n àwọn tí mo wá pa owó ní má sí òsì sínú ọlọ́gbọ́n ilẹ̀ ìdìbò orí ni a gbó ní ẹ̀fà lórí tí ẹ̀ bá ti ṣe ìṣòkò wájú ní ìgbáyà òkú ìṣòkò ìdílé ní òkú ìdílé olówó lè olówó lè olówó lè ní wàá tó ní wàá tó ní ọlọ́gbọ́n tí ń lòmí bí ẹ̀ bá ti lé yòókù sí àkàkà tó jẹ́ ní. Èmi ṣe ń wo ipò rẹ̀ tẹ́lẹ̀ ló ṣe wọ́n kí wọ́n fẹ́ nígbà tí oníbàárà lè sí. mo ní wọ́n ti lọ mọ́ òkú sọ fún mi. Mo ní ìrànlọ́. Àwọn ìgbà tó rà ní ìgbìmọ̀. Ẹ ra tòun onímàtíríà wọn. Oyin ní ìsìn. Ìjọ Sunday mọ́rin tó ní owó kan nígbà tó bá sọ̀rọ̀ àti nígbà tó lè báwọn ọdẹ máa lò. Ìyá mi jẹ. Ọlọ́run ní jápọ̀ ní ọ̀pẹ lábẹ́ ìṣòro náà. Àwọn ìṣòro mi bá dé àwọn olóògùn. Àmọ́ òkú òbí ló wá ọ̀rẹ́ ìta sọ́yìn ọ̀rọ̀. Ẹ̀sìn yóò ṣe tí ìfọwọ́ lówó Sunday ẹ̀. Nísìn, wọ́n dà pé ṣé kí a lọ sí ní 5,000 naira. Àyẹ̀ ẹ̀rọ mi wá. Ó jẹ́ wọn bẹ̀. Wọ́n mọ̀ lọ́kùnrin ní 5,000. Èyí ti bẹ̀ ṣe ìbò lọ. Ẹ̀rọ ti tẹ̀lé bọ̀. Ní ilé ìyá kalẹ̀. Ó ní ọ̀pọ̀ tó gbà lọ́wọ́ mi ní ojú tí wọ́n pọ̀ jù ẹ̀. Bí mo bá ra dà.
olórí ara náà olórí ara náà lè lù. Ìwọ ò ti fẹ́.
Tí a bá mọ̀ pé níjà skẹ́kì náà rẹ̀ ṣé kò wà níṣẹ́ ẹ̀fín yọ pọ̀ ẹ̀fín yọ sí àbá ní mú dáhùn ẹ̀jẹ̀ àti ní àbá sí.
ẹ yọ búlọ́ọ̀kù jáde ṣé ẹ fi rí gbogbo ẹ̀fọ́ báyìí. Mama mi. Mama mi. Irin jáde bọ́lá. Hello sir. Adúgbò sir. Àbògo fọlọ́run. Kí ni? Ṣẹlẹ̀ ti sú ni. Mo ní ṣẹlẹ̀ ti sú ni. Nígbà tí o ṣe pé lẹ̀ ti sú àní ríra mọ́ lónìí. Èmi ò fẹ́ gbogbo ẹnu bá yín sọ̀rọ̀ nígbà mo ti rí pé ẹ̀gẹ́tì gbogbo òwe tí mò ń pa. Ṣé ẹ jáde lónìí ni? Okay. Ọ̀dà kò sí ọ̀nà. Ọ̀dà náà kò sí ọ̀nà. Lóde. Ọ̀kàlẹ̀. Ọ̀gbọ́n ló jẹ́ fún mi ní nǹkan kan jẹ mọ́. Fún mi lágbàdo lánàá. Hello. Yeah.
1 3 wa mo pè fún yín o olódo ọmọ mi ọmọ mi ìyá máa fẹ́ gẹ́gẹ́ olódò tó sáwọn olódò. mo máa fẹ́ olódo Olódò. mo máa fẹ́ gẹ́gẹ́ Olódò. Olódò. Kèsè ń dé tí mo mọ̀ bọ̀ ni. màmá mi gẹ́gẹ́ Ọjọ́ fún ọ̀sẹ̀ olódò. Olódò ìbọn. Olódò ni. màmá mi gẹ́gẹ́ wọ́n ti lọ ọjà Ọjà. olùdúmọ̀sọ Wálé ìdílé ọjà. wàláì Wálé Ògbómọ̀ṣọ́ mú lọ ẹtú ní ọjà. wàláì ọjà ni wọ́n lọ wàláì Má ti rọ ọ̀dọ́ náà mo padà sí ọjà. Wọ́n ní wọn nǹkan tó ń wá. Àpótí. wàláì Ah.